بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. ọpẹ́ àdúdú tán òun náà ni a ó máa ṣe fún Ọlọ́run ọba Allah nítorí kíni nítorí pé gẹ́gẹ́ bí àdéhùn rẹ̀ ó rọ̀jò ìbùkún khilafa lé orí ìjọ mùsùlùmí Ahmadiyya níbàámu pẹ̀lú àdéhùn rẹ̀ àti àsọsílẹ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam àti bí ó ṣe ṣípayá rẹ̀ fún Hazrat Mirza Ghulam Ahmad alayhi salam tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà fún ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ń bẹ́ẹ̀ nígbà náà ní ìlú Qadian ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 1908 ó náà ni Hazrat Mirza Ghulam Ahmad Qadiani alayhi salam ó náà ni wọ́n tẹrí gbaṣọ. lẹ́yìn tí wọ́n tẹrí gbaṣọ yìí eegun ẹ̀yìn àwọn ọmọ lẹ́yìn wọn àkọ́kọ́ ni ńṣe ni ó dàbẹ́ ni pé ó ti gé tán pátápátá. àmọ́ gẹ́gẹ́ bí a ṣe kọ́ wọn pé bó bá ti wáyé bẹ́ẹ̀ níbàámu pẹ̀lú àkọsílẹ̀ Hazrat Imam Mahdi alayhi salam fúnra wọn nínú ìwé wọn tí a mọ̀ sí al-Wasiyya wọ́n ti kọ síbẹ̀ pé bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ńṣe ni kán bẹ̀rẹ̀ sí ní ṣàdúà kán máa bẹ Ọlọ́run ọba kí ó lè yọ̀ǹda tànṣán ògo Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì fún wọn. eléyìí òun náà ni wọ́n dì mú wọ́n sì ń ṣe àdúrà wọ́n ń ṣe kíkankíkan nígbà tí ó fi di ọjọ́ kejì èyí ni ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 1908 Ọlọ́run bá gbé aṣọ khilafa wọ ẹni tó gbọ́ràn jù láàrin àwọn ọmọ lẹ́yìn yìí ẹni ni Maulana Alhaj Hakim Nuruddin radiyallahu ta'ala anhu. àwọn ọmọlẹ́yìn àkọ́kọ́ yìí àti àwa náà pẹ̀lú anígbàgbọ́ nínú Mirza Ghulam Ahmad Qadiani alayhi salam wípé àwọn ni Messiah, àwọn ni Imam Mahdi, àwọn sì ni ìwásáyà Ànábì Isa ẹlẹ́ẹ̀kejì àti pé ní pàtàkì jùlọ òjíṣẹ́ Ọlọ́run ọba ni wọ́n ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe sọ nínú àrọ́bá wọn tí a bá pàdé nínú Sahih Muslim. ẹ̀yin olùtẹ́tí sí wa àwa náà ta wà lónìí a dúpẹ́ pé a tún láǹfààní sí ètò khilafa yìí nítorí pé àsìkò khilafa ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ńlá wà yìí lábẹ́ àkóso Hazrat Mirza Masroor Ahmad ayyadahu Allahu ta'ala bin nasril aziz kí Ọlọ́run ọba kó tó máa ṣe onígbọ̀wọ́ àti alátìlẹyìn wọn kí a wá lè máa jàǹfààní lábẹ́ ètò khilafa yìí kí a lè máa wà ní abẹ́ òrùlé rẹ̀ tí ò ní ṣí láéláé yìí. nǹkan kan ṣoṣo ní bẹ fún wa, irinṣẹ́ kan ń la nílò tá a sì gbọ́dọ̀ dìmú tá a gbọ́dọ̀ máa ṣe àmúlò rẹ̀ ní gbogbo ìgbà àti ní òrèkóòrè. kí sì ní irinṣẹ́ ọ̀hún? òun náà ni ìgbọràn tí ò lábùlà, ìgbọràn tí ò láfiwé, ìgbọràn tí kò lẹ́gbẹ́. kókó yìí òun náà ni a fẹ́ gbéyẹ̀wò nínú ìbánisọ̀rọ̀ wa ṣókí tòní. kí là ń pè ní ìgbọràn? Hazrat Khilafat máa ṣe karùn-ún fúnra wọn nínú àwọn khutbah tí wọ́n ṣe, àwọn ìwàásù jùmọ̀ àwọn tí wọ́n ti ṣe sẹ́yìn. òun náà ni wọ́n ti mẹ́nu bà kí ni tá à ń pè ní ìgbọràn.
wọ́n ní ìgbọràn òun náà ni ìtẹ̀lé àṣẹ tí a bá pani lẹ́sẹ̀kẹsẹ̀ láìsọsẹ̀ àti láìbójúwẹ̀yìn. wọ́n ní kí gbogbo àlámọ̀rí kó lè gún régé, ìgbọràn òun náà ni egun ẹ̀yìn rẹ̀. wọ́n ní ìgbọràn kò fi ààyè gba ṣùgbọ́n tó bá jẹ́ pé tàbí báyìí ńkọ́, ìgbọràn ò fi ààyè gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹni tó fẹ́ gbọ́ràn. àti pé ohun tá à ń pè ní ìgbọràn kò nílò kò sì fi ààyè sílẹ̀ fún ìtumọ̀ tàbí táùsírì lórí àṣẹ tí a bá pa ẹni tí ó fẹ́ gbọ́ràn. àwọn àlàyé tí wọ́n ṣe àbí ìtumọ̀ tí wọ́n fún ìgbọràn yìí láìsáni àní kò nílò tàùsírì kankan mọ́, kò sì nílò àlàyé kankan mọ́ tí a tún lè fi gbá lẹ́gbẹ̀ẹ́, ó ti yé ni yéké. kókó ìgbọràn yìí òun náà ni àwọn àyá Al-Qur'ani tí a kà nínú súra An-Nur, òun náà ni wọ́n mẹ́nu bà tó sì ṣe àfọ̀fún rẹ̀. kí ni ìtumọ̀ àwọn àyá náà? Ọlọ́run bá sọ nínú àwọn àyá ọ̀hún pé ìdáhùn àwọn olùgbàgbọ́ òdodo nígbà tí a bá pè wọ́n lọ sí ọ̀dọ̀ Allah àti òjíṣẹ́ rẹ̀ láti ṣe ìdájọ́ láàrin wọn ni pé a gbọ́ a sì gbà, àwọn wọ̀nyí ni yóò ṣoríire. ẹnikẹ́ni tó bá tẹ̀lé Allah àti òjíṣẹ́ rẹ̀ tí ó tún bẹ̀rù Allah tó sì mú un ní aláàbò, àwọn wọ̀nyí ni yóò jèrè. wọ́n ti fi Allah búra ní ìbúra tó lágbára pé tí ó bá pàṣẹ fún àwọn yóò jáde lọ. sọ pé ẹ má ṣe búra, ohun tí ó ṣe pàtàkì ní ìgbọràn tòótọ́ sí ohun tó tọ́. dájúdájú Allah mọ̀ àmọ̀dájú ohun tí ẹ̀ ń ṣe. wípé ẹ gbọ́ràn sí Allah kí ẹ sì gbọ́ràn sí òjíṣẹ́ rẹ̀ náà lẹ́nu, ṣùgbọ́n tí ẹ bá ṣẹ́rí padà, dájúdájú ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ni yóò ru ẹrù ara rẹ̀, ẹ̀yin náà yóò sì ru ẹrù tiyín. bí ẹ̀yin bá tẹ̀lé ẹ ó rí ìtọ́sọ́nà, kò sí nǹkan kan fún òjíṣẹ́ náà ju iṣẹ́ jíjẹ́ nìkan. ẹ̀yin ará wa, Hazrat Khalifatul Masih Ayyadahullahu Ta'ala Binaziril Aziz wọ́n ṣe àlàyé lórí àwọn àyà Al-Qur'ani yìí. kí ni àlàyé Hazrat Khalifatul Masih? òun náà ni pé nínú àwọn àyà Al-Qur'ani yìí wọ́n ní Ọlọ́run ọba ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ká sọ pé a nígbàgbọ́, ká máa ní ìfọwọ́sọ̀yà wípé a dúró ti Ọlọ́run ọba, àbá gbàgbọ́ àbí a ṣe tán láti ṣe gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ọba pa láṣẹ fún ni. ohun tó ṣe pàtàkì ń bẹ nínú gbogbo orú àrọ̀ yìí àbírú àwọn ìkéde yìí, òun náà ni ìgbọràn lórí gbogbo dáadáa, ìgbọràn lórí gbogbo àṣẹ tí Ọlọ́run ọba bá pa wá wípé kí a máa hùwà re, ká sì dúró ti àwọn òfin Ọlọ́run ọba. tá a bá ti ṣe bẹ́ẹ̀, gbogbo ohun tí ń jẹ́ ààbò, gbogbo ohun tí ń jẹ́ àlàáfíà àti ìtọ́sọ́nà àti ìbùkún yóò máa tẹ̀lé wa lẹ́yìn, wọ́n sì máa jẹ́ tiwa. ìgbọràn òun náà ni olùgbàgbọ́ òdodo nílò nínú gbogbo àlámọ̀rí pátápátá. àlàyé wọn yìí ó wà nínú khutba èyí tí wọ́n ṣe ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2019 nínú khutba juma wọn. Hazrat Khalifatul Masih Ayyadahullahu Ta'ala Binaziril Aziz wọ́n fi àpẹẹrẹ àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n ṣáájú wa, wọ́n fi wọ́n ṣe àpẹẹrẹ. wọ́n mú àkàwé èyí tó rẹwà jọjọ wá nínú ìgbésí ayé Hazrat Khalid bin Walid àti Hazrat Ubaida radiyallahu ta'ala anhuma. nígbà tí Hazrat Umar tí wọ́n jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, nígbà tí wọ́n pàṣẹ wípé lójú ogun tí Hazrat Khalid bin Walid tí wọ́n ti jẹ́ aṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí Hazrat Ubaida kí wọ́n gba àṣẹ kí wọ́n sì máa darí àwọn ọmọ ogun. lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni Hazrat Khalid òun ni wọ́n gbé ọ̀pá àṣẹ fún Hazrat Ubaida. Hazrat Ubaida kọ́kọ́ fẹ́ lọ́tìkọ̀, àmọ́ Hazrat Khalid bin Walid wọ́n kọ̀ jálẹ̀ wọn ní àṣẹ èyí tí khalifa àsìkò pawárè a sì ní láti tẹ̀lé, gbogbo ohun tó bá gbà òun náà ni ń ṣe ìpè kẹfì ṣàṣeyọrí. ṣé Hazrat Ubaida radiyallahu anhu kan náà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Hazrat Khalid bin Walid ni wọ́n jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó fi wọ́n ṣe ọ̀gá lórí Hazrat Khalid bin Walid. kí kókó yìí kó bá tún lè hàn sí wa dáadáa, èyí ni kókó ìgbọràn tí à ń ṣe àgbéyẹ̀wò, ìgbọràn sí ètò khilafa. Hazrat Khalifatul Masih Ayyadahullahu Ta'ala Binaziril Aziz wọ́n máa tún mú wa lọ sínú ìrìn àjò èyí tí Al-Qur'ani náà mú wa rìn nípa fífi àwọn ràkúnmí ṣe àkàwé fún wa lórí kókó ohun tá à ń pè ní ìgbọràn. wọ́n lọ sínú súra Al-Ghashiyah orí 52 Al-Qur'ani ẹsẹ̀ 22 sí 21. àwọn àyà náà ló kà pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-samai kayfa rufi'at wa ila al-jibali kayfa nusibat wa ila al-ardi kayfa sutihat. ẹ̀yin ò wá rí àwọn ràkúnmí bí Ọlọ́run bá ṣe dá wọn ni, ẹ rí sánmà bó ṣe ga fíofío, ẹ ò rí àwọn òkè bí a ṣe fi ìdí wọn múlẹ̀ àti ilẹ̀ bí ó ṣe tẹ́ pẹrẹsẹ. Hazrat Khalifatul Masih wọ́n mú àlàyé Hazrat Imam Mahdi alayhi salam wá lórí àwọn ẹsẹ̀ Al-Qur'ani yìí. wọ́n ní àwọn ràkúnmí wọ́n máa ní ẹ̀mí ìgbọràn púpọ̀ o. bí wọ́n bá ń rìn lọ tàbí wọ́n máa ń ṣe ìrìn àjò, wọ́n máa ń tò lọ́wọ̀ọ̀wọ́, wọ́n sì máa tẹ̀lé ipasẹ̀ ràkúnmí àgbà èyí tó ń fi ṣaṣáájú wọn. àwọn yòókù wọn a máa tẹ̀lé lọ́nà kan náà bí bá ṣe ń gbésẹ̀, lọ́nà kan náà bí bá ṣe ń rìn, lọ́nà kan náà bí bá ṣe ń yan wọn làwọn tó kù lẹ́yìn rẹ̀ làwọn náà ó ṣe máa ṣe. kò sí èyíkéyìí nínú wọn tó máa ń ní ọkàn wípé òun ó sáré ṣáájú ẹni tí ó wà níwájú.
eléyìí sì ń júwe bí ẹ̀mí ìsopọ̀ ẹ̀mí ìjọkan ṣoṣo bó ṣe wà nínú ìgbésí ayé àwọn ràkúnmí. wọ́n ní lórí eléyìí wọ́n tayọ àwọn ẹranko tó kù, kódà ẹṣin pàápàá ìgbìyànjú kítẹ̀yìn kó gbáwájú èyí tí ó wà níwájú rẹ̀, òun náà ni ẹṣin ló máa ń ṣe. tàwọn ràkúnmí ò rí bẹ́ẹ̀. wọ́n ní Imam Mahdi alayhi salam wọ́n wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìdí nìyí tí Ọlọ́run ọba tó fi imam ṣe adarí àwùjọ. imam tá à ń wí yìí, imam tí Ọlọ́run ọba yàn, imam àsìkò ni, nítorí pé òun ló mọ̀nà, ẹni tó mọ̀nà la sì tẹ̀lé. ó ní Ọlọ́run bá júwe ọ̀nà fún, òun náà ni gbogbo àwọn ọmọ ìjọ ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé ní gbogbo ọ̀nà. wọ́n sì gbọ́dọ̀ máa gbọ́ràn sí lẹ́nu, wọ́n gbọ́dọ̀ sáré tayọ rẹ̀, wọ́n gbọ́dọ̀ gbóhùn sókè kọjá ìmáàmù wọn, wọ́n gbọ́dọ̀ ṣe ohun tó tako àṣẹ rẹ̀, wọ́n sì gbọ́dọ̀ ṣe ohun tó yàtọ̀ sí ìgbésẹ̀ tó bá ní kí wọ́n gbé. lórí ìrìn àjò àwọn ràkúnmí, omi òun náà ló lágbára jù nínú tí wọ́n máa mú dání láti fi ṣe ìrìn àjò wọn. àmọ́ fún olùgbàgbọ́ òdodo, ìpayà Ọlọ́run ọba òun náà ló ga jù nínú tá a fi lè ṣe ìrìn àjò. ní ìpẹ̀kun, àwọn kókó kan bẹ tá a máa nílò láti dìmú láwọn tó súyọ nínú àwọn ọ̀rọ̀ àṣà Khalifatul Masih ní inú khutbah juma wọn tí wọ́n ṣe ní ọjọ́ 6 oṣù kẹfà ọdún 2014 lórí kókó ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò ìgbọràn sí ètò khilafa. àkọ́kọ́ òun náà ni pé ìdàgbàsókè nínú tẹ̀mí yóò máa wà pẹ̀lú ẹni, yóò sì máa bá wa gbé níbàámu pẹ̀lú báyà èyí tá a gbà bàbá ní ìsopọ̀ tó gúnmọ́ pẹ̀lú ètò khilafa. ẹ jẹ́ ká ṣìyẹn lé ní. ẹlẹ́ẹ̀kejì, ìdàgbàsókè yóò máa bá ìjọ níwọ̀n ìgbà tí ìjọ tó bá ti ń dìrọ̀ mọ́ ètò khilafa wa. bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí ń jẹ́ ìgbógun ṣẹ̀tán, òun náà ni Ọlọ́run bá ó máa là wá nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, imam ó dà gẹ́gẹ́ bí apọta ni, apọta sì ní yóò máa wà pẹ̀lú ẹni níwọ̀n ìgbà tí a bá ń ṣe àmúlò rẹ̀. ìgbọràn òun náà ni apọta fún àwa bàbá tí ń tẹ̀lé imam. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ìgbọràn òun náà ni àṣírí àṣeyọrí tí ń bá wa nínú ìjọ wa. ìgbọràn sí ètò khilafa òun náà ni ìgbọràn sí òjíṣẹ́ Ọlọ́run ọba. ìgbọràn sí òjíṣẹ́ Ọlọ́run ọba òun náà ni ìgbọràn sí Ọlọ́run ọba Allah. eléyìí ni kókó karùn-ún. kókó ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé ìgbọràn èyí tí ò lábùlà yóò fún wa láǹfààní láti dé ààyè tí Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tí ó fẹ́ kí a dé. ẹlẹ́ẹ̀keje òun náà ni pé ìgbọràn sí ètò khilafa ó máa ràn wá lọ́wọ́ láti lè kópa nínú akitiyan ìgbé ìjọba Ọlọ́run ọba kalẹ̀ ní orí ilẹ̀ ayé lábẹ́ àkóso khalifa. ẹlẹ́ẹ̀kẹjọ, tí a bá yan ìgbọràn èyí tí ò lábùlà láàyò láìsáni àní, ìmọ́lẹ̀ yóò máa sun jáde láti inú ọkàn wa. ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní pé pẹ̀lú ìgbọràn ìṣọ̀kan ìjọ wa yóò máa dúró déédéé, yóò sì máa tẹ̀síwájú. ẹlẹ́ẹ̀kẹwàá, láti bá lè rí àsálà àti ààbò lọ́wọ́ ìparun, aláti yan ìgbọràn láàyò dáadáa. ẹlẹ́ẹ̀kọkànlá, èyí yòówù ohun tí àwọn ọ̀tá ìbá gbé tì wá ní ìgbógun tàbí ní àtakò, báwa bá ti dúró ti ìgbọràn, kò sí irun kankan tí àtakò wọn tàbí ìgbógun wọn tó lè tú lára wa pẹ̀lú ojúre Ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni pé ìgbọràn tí ò lábùlà ó máa fún wa láǹfààní láti máa jàǹfààní ètò khilafa síwájú àti síwájú sí i nímọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ Hazrat Imam Mahdi alayhi salatu wasalam. gbogbo àwa wọn ni tí a jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Hazrat Khalifatul Masih sọ pé a máa jẹ́ ìjẹ́ òṣìṣẹ́ wa àbí ìjẹ́ aláṣẹ lórí àwọn ọmọ ìjọ yóò máa múlẹ̀ níwọ̀n ìgbà tí àwa náà bá ń gbọ́ràn sí khalifa ní gbogbo ìgbà àti lóòrèkóòrè tí a kì í sì wá ìtumọ̀ fún ohun tó jẹ́ àṣẹ khalifa. bí ọmọ ìjọ kọ̀ọ̀kan tí bá ti ń gbọ́ràn yóò máa dàgbàsókè sí i lójoojúmọ́. ìfẹ́ Ọlọ́run ọba yóò máa gògò nínú ọkàn wa, yóò sì máa gbèrú sí i bí a bá ti ń gbọ́ràn sí ètò khilafa. kí Ọlọ́run ọba kó ṣe ìgbọ́ràn ní ohun tó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹrúsìn Ọlọ́run ọba tòótọ́, kó ṣe ìgbọ́ràn ní ohun tó rọrùn fún wa sí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, kó ṣe ìgbọ́ràn ní ohun tó rọrùn fún wa sí ìmáàmù àsìkò, kó ṣe ìgbọ́ràn ní ohun tó rọrùn fún wa sí khalifa àsìkò wa. àmín. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.